Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ọmọ Yorùbá ó tútù ṣẹlẹ̀ báyìí ara nǹkan tá à ń sọ rèé ara nǹkan tá à ń sọ rèé láìpẹ́ yìí ni a gbé ìròyìn yẹn wá tí àwọn ìjọba tán ní àwọn forest guard pé àwọn máa rán wọn lọ sínú igbó láti lọ kojú àwọn agbésùnmọ̀mí yìí gẹ́gẹ́ bí ìròyìn tó ń bá wa lọ́wọ́ yìí lára àwọn forest guard tí wọ́n wọnú igbó ní ìpínlẹ̀ Kwara tán làwọn fẹ́ lọ kojú àwọn agbésùnmọ̀mí wọ́n ti pa nínú wọn wọ́n ti pa nínú àwọn forest guard yìí gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe ń lọ wọ́n ní gómìnà ìpínlẹ̀ Kwara ó ti jáde ó ti bá àwọn ẹbí ẹni tí wọ́n pa yìí ó ti bá wọn kẹ́dùn ó ní ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má sunkún mọ́ ẹ má wọ́rì mo máa support yín pẹ̀lú 80 million naira wọ́n náà máa support àwọn ẹbí ẹni tó ń pa yìí wọ́n máa support ẹ pẹ̀lú 80 million naira bẹ́ẹ̀ ni gómìnà tún jẹ́ ká mọ̀ wípé ó láwọn kan tí àwọn forest guard kan ní July táwọn náà wọnú igbó pa àwọn agbésùnmọ̀mí wọ́n pa wọ́n pé ń sìn pé òun máa support àwọn yẹn náà pẹ̀lú 100 million naira ó jẹ́ èlò ó jẹ́ 180 million naira ẹ̀yin ọmọ Yorùbá ṣó ti wá ń yé yín báyìí so owó wà láti invest sínú security invest sí inú security tẹ́ bá rí gbogbo àwọn àmọ̀tẹ́kùn ìbọn tí wọ́n ń lò ó máa ṣe o lè fìbọn yẹn wé ìbọn tí àwọn agbésùnmọ̀mí ń lò kẹ́ tó lè sọ pé fẹ́ invest 180 million naira kátẹ̀ ní 100 million kẹ́rin invest sí ìbọn tí àwọn arábí fẹ́ fi kojú àwọn agbésùnmọ̀mí ó dá wa lójú wípé ẹni tó kú yẹn ò ní kú ṣùgbọ́n lọ́wọ́ yìí ọmọ Yorùbá kí lẹ rí sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àwa ti pariwo síta àti pariwo títí pé àwọn forest guard wọn ò lè kojú àwọn arábí yìí wọ́n kàn fẹ́ fi ẹ̀mí wọn wéwu ni ariwo yẹn la ti pa títí àwọn sójà gan tó jẹ́ wípé wọ́n jẹ́ sójà tán ní proper training wọ́n ń pakúpa àwọn forest guard lẹ́nujọ́ mẹ́ta yìí làwọn lè wá dà sínú igbó àwọn ọmọ ọlọ́mọ tí àwọn ìjọba ní kán recruit lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn ni àwọn tẹ̀ dà sínú igbó kí wọ́n lọ kojú àwọn agbésùnmọ̀mí àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni now gómìnà jáde ó ní ẹ̀yin bí olóògbé 80 million naira máa fún yín ṣé 80 million naira ó tó ẹni tó kú 80 million naira máa dá ẹni tó kú padà àbí ó máa ṣe o nílùú tó lọ́ba tó níjòyè ó máa ṣe o àwọn tí wọ́n ní agbára tí wọ́n lè ja ìjà yìí ṣe pé wọ́n wọlé kí wọ́n ṣiṣẹ́ bí iṣẹ́ kán ṣe clean job fún wa àwọn tí wọ́n lè ṣiṣẹ́ yìí ṣe ní kán ṣe clean job fún wa èwo ni pé kẹ́ wá máa gbé àwọn ọmọ lọ́mọ kẹ́ máa fẹ̀mí wọn wéwu láì gbé irinṣẹ́ gidi lé wọn lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ lọ kojú lọ́hùn àwọn yẹn ò ń ṣèèyàn lásán àwọn yẹn ti dira pa irinṣẹ́ tó wà lọ́wọ́ wọn gan kò ń ṣe irinṣẹ́ kékeré ẹ̀yin wá ní pé káwọn ọmọ lọ́mọ àfikọ́ lọ́n ṣàánú wa ni 80 million naira ṣé ó tó ẹ̀mí ẹni tí wọ́n padànù ṣe invest owó yìí sí security kí àwọn arábí kán má lè jókòó tẹ́ bá ń pe àwọn sójà kan gbogbo ìlú kẹ́ fún wọn ní 80 million naira ó níṣẹ́ táwọn arábí máa ṣe fún oṣù mẹ́fà bẹ́ẹ̀ ni oníṣẹ́ tó máa ṣe fún oṣù mẹ́fà tó jẹ́ wípé at least ká má ti sọ pé ẹ wá sọ́dọ̀ pé ẹ fẹ́ máa ju 80 million 100 million kí ló dé ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ kí n gbọ́ nǹkan tẹ́ ní láti sọ nípa ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ ẹ máa bá wa kà lọ. Governor Abdulrazak supports families of forest guard killed by bandits in Kwara communities with 80 million naira. In fact bí ìròyìn yẹn gan ṣe lọ ó fi hàn pé kò ń ṣe èèyàn kan ló pa kò ń ṣe forest guard kan ló pa ṣe ń gbọ́ṣẹ́ support families of forest guards killed by bandits in Kwara community with 80 million naira.
wọ́n ti pa àwọn arábí yìí lọ. Nǹkan tó tẹ̀ wá ń dùn wá jù ni wípé bó ṣe ń pa àwọn forest guard yìí tó ń pa àwọn vigilante, táwọn vigilante bá rí wọn, àwọn vigilante máa kàn fi nǹkan so wọ́n lọ́wọ́, wọ́n á fi nǹkan so wọ́n, á gbé wọn lọ ságọ́ ọlọ́pàá. Kí ló dé tí wọ́n ṣe ń pa àwọn yẹn náà? Àbí kí ló dé tí wọ́n ṣe kí ń pa àwọn agbésùnmọ̀mí? Because wọ́n ń pọ̀ sí, wọ́n ti mọ̀ pé kò sí kan tí ìjọba lè ṣe. Who is deceiving who ní ọ̀rọ̀ yìí? Ó mà ṣe o, àfi k'Ọlọ́run ṣàánú wa ni. Governor Abdulrasaq support families of forest guards spied by bandits in Kwara community with 80 million naira. Kwara State Governor Abdulrahman Abdulrazak at the weekend presented 80 million naira checks to families of the forest guards and the vigilante who recently lost their lives during encounter with kidnappers in Babanla, Okeode, and Eleyin of Ifelodun and Isin local government area of the state. The governor has also approved 100 million naira support for the families of brave men in Kédù and Patigi who died in an ambush in July by kidnappers as the former set out to confront them in the wake of abductions in the area. The governor saluted the bravery and patriotism of all the victims and prayed God to repose their souls. According to the statement, it says, and I quote, "We pray for the souls of the deceased. It was an unfortunate incident. They died in active service. Government cannot but sympathize with the families," the governor said in Ilorin while presenting checks to the families at the weekend. "We will do the needful to keep supporting them and making sure that the state is safe and our country is safe." As you can see, the military has moved in with full force. We look forward to supporting the Nigerian army and other security agencies as they chase the criminals out of the state. The meeting was attended by Chairman Lower Niger River Basin Development Authority and the chieftain of APC from Asa Alhaji Abdulateef Gidado Alakawa. Lẹ́yìn yìí, ẹ̀yin ọmọ Yorùbá, kí lẹ rí sí gbogbo bó ṣe ń lọ? Ẹ̀yin mọ̀ wípé àwọn sójà wọ́n á ṣe àwọn iṣẹ́ yìí, ẹ wá lọ ní pé kí àwọn ọmọ ọlọ́mọ, àwọn forest guard kí wọ́n gbéra, kí wọ́n wọnú igbó so that wọ́n á lè ṣe kíni, wọ́n á lè fi wọ́n ṣe fàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti pariwo síta pé ẹ dúró náà, gbogbo ìtàwọn sójà tó ń wọlé tó ń mú àwọn èèyàn méjì, èèyàn mẹ́ta jáde nínú igbó, kí ló dé tó fi jẹ́ wípé wọn kì í rí àwọn agbésùnmọ̀mí, wọn rí wọn pa, because kò yé wa mọ́ o. Kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Kí ló ń ṣẹlẹ̀ nínú ìlú? Síbẹ̀síbẹ̀ wọ́n yìí ń pa àwọn èèyàn lójoojúmọ́ ni, lọ́tùn lósì wọ́n ń pa àwọn èèyàn. Ẹ̀yin ọmọ Yorùbá, eléyìí ó tojú sú everybody, ó tojú sú wa. Ìdí rèé tí gbogbo ọmọ Yorùbá ṣe ní láti ká gbọ́dọ̀ gbára wa o, ká jára wa kó tó pẹ́ jù. Oòduà Nation ní ọ̀nà àbáyọ, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà Nation ló lè ṣe. Ní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣo, àtẹ́lẹsẹ̀ abẹnáwò, ẹni tó bá lámábọ̀ láàní dé bá, kélédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.